Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́. Orúkọ mi ni Máṣọlá kò yí padà. Ẹ káàbọ̀ sórí Máṣọlá Gist TV. Gist tèmi wọ́n ní Kábíyèsí fáyà àwọn ọ́fíìsì staff wọn mẹ́ta. Àwọn tí wọ́n rè tell èyí tí wọ́n fi sí orí lẹ́tà wọ́n fi ránṣẹ́ sókè òkun. Èyí tí àǹtí wa tó mail sí Scotland. Wọ́n ní Kábíyèsí fáyà wọn allegedly bá ṣe gbọ́ ni o. Wọ́n ní because Kábíyèsí ò approve ẹ̀. Wọ́n ní wọ́n kàn gbọ́ pé àwọn Scotland inform palace pé Mariam ló fẹ́ wá represent palace ní Scotland. Wọ́n ní àwọn tí wọ́n ní sale stamp yìí wọ́n ní tí wọ́n fi sí orí lẹ́tà àwọn ọkùnrin mẹ́ta yìí wọ́n ní Kábíyèsí fáyà wọn kúrò nínú palace wọn. Bá ṣe gbọ́. À ń sọ Yorùbá lórí channel yìí, a dẹ̀ ń sọ ọ̀rọ̀ nípa politics, royal gist and celebrity gist. A dẹ̀ ń sọ̀rọ̀ nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa ní Nàìjíríà. Kí ni ìdí tá a fi ń sọ Yorùbá? Nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A fẹ́ fún àǹfààní àwọn òbí wa àti bàbá wa ní ààyè láti gbọ́ gbogbo nǹkan tá à ń sọ. Ìtorí ẹ̀ ni a fi ń sọ Yorùbá, nítorí àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé èyí tún lágbára o. Nígbà tá a gbọ́ wípé Mariam ó lọ lo seal tí wọ́n fi sí orí lẹ́tà tó sẹ̀ǹdẹ̀ sí Scotland pé òun ni òun ń bọ̀ láti wá represent Kábíyèsí ní Scotland. Bí a ṣe gbọ́, wọ́n ní ẹni tó yẹ kó lọ ò ní Ashley. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní bí wọ́n ṣe receive letter nìyẹn wípé Mariam ló yẹ kí ó represent palace Kábíyèsí. Ẹ̀yin èèyàn lé èyí tún lágbára o nígbà tá a gbọ́ ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n nǹkan tí ò yé mi ni pé àwọn staff yìí gangan tí Kábíyèsí fáyà yìí wọ́n á ti máa ṣe iṣẹ́ ibi tipẹ́ tó jẹ́ pé Kábíyèsí ò fura. Wọ́n ti máa ṣiṣẹ́ bíi tipẹ́. Mi ò rí ibi tí ìyàwó tí ó ti ń behave báyìí sí ọkọ ẹ̀ rí. Tó jẹ́ pé wà kàn máa hùwà bí ìgbà tó jẹ́ pé kò sí èèyàn kankan tó lè bẹ́ẹ̀ wí, kò sí èèyàn kankan tó lè bẹ́ẹ̀ sọ̀rọ̀. Nǹkan tó bá fẹ́ ṣe ló fẹ́ ṣe. Kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ Kábíyèsí, ọ̀rọ̀ ọkọ yín kò ká yín? Kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ ọkọ yín kò ká yín lára? Kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan tí Kábíyèsí ń sọ pé kẹ́ ẹ má ṣe òun lè ń ṣe? Kí ló dé tó jẹ́ pé pẹ̀lú bí Kábíyèsí ṣe ń sọ fún yín pé kẹ́ ẹ ṣe báyìí ẹ̀ ní ṣe, àfi nǹkan tó bá wù yín lọ́kàn láti ṣe. Ṣé irú ìwà báyìí dáa? Nígbà tí o lọ bá àwọn tó ń ṣiṣẹ́ ní palace Kábíyèsí tó gba zeal tó yẹ kí wọ́n fi ránṣẹ́ sí òkè òkun sí orí lẹ́tà tó gbà lọ́wọ́ palace Kábíyèsí, tó wá mú tó wá fi sórí lẹ́tà tó kọ́ fún rẹ̀ tó wá fi ránṣẹ́ sí Scotland tó níwọ̀n ló yẹ kó wá represent Kábíyèsí. O ò mọ̀ pé nǹkan tó commit, o mọ̀ pé fraud ni. Allegedly bá ṣe gbọ́ ni ẹ̀yin èèyàn o. Ṣé o ò mọ̀ pé fraud ni? Kábíyèsí wọ́n ní sùúrù fún yín tó. Even gan lórí ètò ṣe ó yẹ kí Kábíyèsí ó yẹ kán divorce ẹ̀ ni. Nítorí pé ìwà tó wù yẹn tó bá jẹ́ ìlú òkèèrè ló ti wù. O ò lè mú jẹ gbé tó bá jẹ́ bẹ́ẹ̀ ló ti ṣe. Nǹkan tó ṣe yẹn nǹkan tí ò dára rárá. Gbogbo àwọn ìwà rádaràda báyìí nílùú òkèèrè. Nítorí Kábíyèsí wá ń dákẹ́ fún yẹn, wá ń take advantages Kábíyèsí. Wọ́n ti ẹ̀ ní bẹ̀rù Kábíyèsí mọ́ rárá. Kábíyèsí wọ́n gba ẹ̀yin ọkùnrin yìí síṣẹ́. Ẹ wá ń ṣe bó ṣe wù yín. Àwọn olórí ń fún yín lówó. Ẹ ń gbẹ̀gún jẹ. Ẹ wá ń hùwà ọ̀daràn nínú palace Kábíyèsí. So allegedly bí a ṣe gbọ́, wọn ní Kábíyèsí ti fáyà àwọn ọkùnrin mẹ́ta yìí o pé àwọn wọn ò lè bá wọn ṣiṣẹ́ mọ́ nítorí pé àwọn ìwà tí wọ́n ń wù ní pé wọ́n gbé seal Kábíyèsí ti palace fún Mariam kó fi send letter
sí òkè òkun bí àṣírí ṣe tú allegedly bá ṣe gbọ́ ni. ẹ̀yin náà mọ̀ pé kò ń ṣe èní ni Mariam ti ń sọ pé òun ò ṣe local event mọ́ international event lòun fẹ́ máa ṣe. wọ́n ní nítorí ẹ̀ ni ó fi lẹ́tà yìí ránṣẹ́ sí Scotland o. wọ́n dẹ̀ ní Ashley ló yẹ kó lọ. wọ́n ní ó ní òun ló fẹ́ wá represent kábíyèsí níbẹ̀. wọ́n ní báṣìírí ṣe tú nìyẹn. wọ́n lé advertise fún collection center store. collection center store wọ́n jẹ́ store kan tó jẹ́ pé store alálùbáríkà ni. kò sí nǹkan tí wọn kì í tà ń bẹ̀. wọ́n ń ta aago ọkùnrin, wọ́n ń ta tobìnrin, wọ́n ń ta bàtà ọmọdé, wọ́n ń ta tàgbàlagbà. tọmọdé yẹn bẹ̀rẹ̀ láti age 14. wọ́n ń ta palm, wọ́n ń ta shoe, wọ́n ń ta sandal. kò sí nǹkan tẹ́ ẹ fẹ́. wọ́n ń ta gold, wọ́n ń ta bag, designer bag. ẹ kàn sí wọn ní connection center store @gmail.com. ẹ kàn sí wọn bí a ṣe sọ lẹ́ẹ̀kan sí ní connection center store @gmail.com. gbogbo etí tó ń gbọ́ mi, Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. òkè òkè ni ọlá yín á máa lọ o. ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.